kí gbogbo wa nílé lóko lẹ́yìn odi mo kí wa pé akúbójú ọjọ́ ṣe rí mo kí ẹ̀yin ìyá mo kí ẹ̀yin bàbá mo kí ẹ̀gbọ́n mo kí àbúrò èmi ọmọ yín náà ní olólùfẹ́ yín very dark lady ọ̀gá ńlá ààyè ọpẹ́ yọ olórúkọ púpọ̀ ṣe dáadáa ni mo bá yín òde ò dàbí èwo ni mo mú wá fún wa lọ́jọ́ títí òní wípé kémi àti yín kájọ ṣe àgbéyẹ̀wò ẹ̀. Nǹkan tí èmi fẹ́ sọ sí ẹlòmíì máa sọ wípé wá opinion ti tèmi ni opinion ti èmi bọ̀ kó tó di pé ó jẹ́ opinion ti tèmi ẹ jẹ́ ká gbọ́ nǹkan tí àwọn bàbá wa yìí ẹ jẹ́ ká gbọ́ nǹkan tí wọ́n sọ tàbí wá gbọ́ nǹkan tí wọ́n sọ tán mo wá play fídíò mẹ́ta kan ìwọ tó bá wo fídíò mẹ́ta yìí kò ti miss torí wípé nǹkan tí bàbá wa yìí tí wọ́n sọ nínú ẹ̀ àti nǹkan tí fídíò yìí sọ àti nǹkan tèmi máa wá sọ tó bá wù yín ẹlòmíràn ní mi ń ṣe ọmọ Yorùbá kan tó bá wù ní kálukú ló lè fẹ́ ní sọ that is your own opinion ní kálukú nìyẹn bọ̀ kó tó yẹn bàbá wa tí gbogbo wa ta ti mọ̀ jẹ́ ní mo òun wọn a kú ìfaradà a kú rògbòdìyàn a tún kú kí ni màá sọ yẹn náà a kú gbogbo ẹ̀ bẹ́ẹ̀ ni àwọn ọmọ kóòtù òjìrè mo mọ̀ wípé àwa kan a lè ṣe jù báyìí lọ I'm telling you that is the fact èmi àti yín ni lémi àti yín a mọ̀ wípé àwa kan a lè ṣe jù báyìí lọ torí wípé kí ni torí wípé àti sọ bàjẹ́ ń sọ ló ń ṣẹlẹ̀ bàjẹ́ ń sọ ló ń ṣẹlẹ̀ bàjẹ́ ń sọ ló ṣe ń ṣẹlẹ̀ kí la wá fẹ́ ṣe níbi tí ọ̀rọ̀ yìí dé téèyàn bá dé ní heart attack téèyàn bá dé fa nǹkan oríṣiríṣi sí ara ẹ̀ kéèyàn ra take ọ̀rọ̀ yìí sí ni o àyàfi kéèyàn take ọ̀rọ̀ yìí kéèyàn ra ṣe kí ni kéèyàn ra take easy gently òun ni ẹ jẹ́ ká sáré gbọ́ nǹkan tí bàbá wa yìí sọ náà let's go. Dear me. Ìmọ̀ràn pàtàkì fún President Bola Ahmed Tinubu. Ẹ káàárọ̀ President Bola Ahmed Tinubu. Ibikíbi tẹ́ bá wà ní orílẹ̀ àgbáyé. Ìlera máa jẹ́ gbàdán. Ẹ̀yin ìgbòlẹ̀ àìsàn. Mo fẹ́ gbà yín ìmọ̀ràn pàtàkì. Ẹ má bínú o mi ò mọ ibi tí mo ti lọ gbé wọlé yẹn ẹ má bínú sí mi ẹ jẹ́ kí n gbé wọlé ní ibòmí. Ìmọ̀ràn pàtàkì fún President Bola Ahmed Tinubu. Káàárọ̀ President Bola Ahmed Tinubu. Ibikíbi tẹ́ bá wà ní orílẹ̀ àgbáyé ní ọjọ́ òní. Ìlera máa jẹ́ gbàdán. Ẹ̀yin ìgbòlẹ̀ àìsàn. Mo fẹ́ gbà yín ìmọ̀ràn pàtàkì. Dá bàbá. Tẹ́ bá fi ọkàn balẹ̀. Tẹ́ fi ojú sùnùkùn wo ọ̀rọ̀ tí mo fẹ́ sọ yìí. Torí tiyín fún àǹfààní tiyín àti gbogbo ọmọ Yorùbá ni àti Nàìjíríà generally. Tẹ́ bá ṣàkíyèsí ó ti ń di gbọmọgbọmọ àwọn ará north especially àwọn Fúlàní wọ̀nyí. Ẹ̀wọ̀n tí wọ́n ń ṣe káàkiri ilẹ̀ Yorùbá pàápàá jùlọ ilẹ̀ Yorùbá. Káwọn Fúlàní máa wọlé ká máa pàṣẹ ká máa ṣe bó ṣe wù wọ́n kó má dẹ̀ sí ẹni tó lè mú wọn kò sẹ́ni tó lè bá wọn wí àwọn olórí wọn bẹ̀rẹ̀ látòrí sọ́jà wọn ò pè wọ́n káàmù sọ fún wọn pé ẹ má bàjẹ́ máa wà lórí. Bàbá Tinubu àwọn ará bí òná ní pẹ́sidẹ́ǹsì yìí wọn ò kí àbóyá ilẹ̀ wà bẹ́ẹ̀ bóyá tí wọ́n ní pé ká àkọ́ńpìlìṣì
àjẹ́dà wọn. Kẹ́mẹ́ pé orúkọ yín náà ń bàjẹ́. Èyí ni wọ́n gbogbo èèyàn sọ pé ẹ̀ lẹ́nu ọ̀rẹ́ apá yín ò ká ìlú tẹ̀ ìjọba lé lórí. Kì í dẹ̀ ní pápá yín ò ká. Àwọn Fúlàní yìí ni àwọn wàhálà ní bàbá Tinubu. Lẹ́yìn náà ò rí tí wọ́n ń ṣe ni. Nísìnyí báyìí wọ́n tún ti ń bá ti kidnap àwọn èèyàn, wọn á pa wọ́n. Bá ní kó lọ gbówó fún wọn á tún arrest àwọn yẹn, wọn á kidnap wọn síbẹ̀, wọn á ní ká lọ kó vaccine wá káwọn tó lè release wọn. Ìlú wo náà ti ń ṣerú ilé gbogbo àgbáyé bàbá Tinubu? Bàbá Tinubu, you have almost completed one first term. Kì í ṣe dandan ní kẹ́ ẹ lọ sí second term. You've made your name already. Okay. What else you want? Bí mo ṣe ń fojú wo bàbá, àwọn ará bí ò ní jẹ́ kí 2027 wáyé. And the better the earlier you grab it, grab your copy. The better. Papa, you can sell your name and your integrity. Your reputation is at stake. She can buy overall Nigeria between now and December, whenever the election will come. How will you feel? Whatever you pay money, about what is necessary. And what is necessary? For Nigeria, if what you call presidential order, we will support you, Baba. What are they? I want to establish Sharia all over the country. Who does that, Baba Tinubu? Though I know you are a Muslim, but remember that your kind of Islamic belief is totally different to that of the Fulanis. Tí ò bá rí bẹ́ẹ̀ ni, báwo ni Muslim ṣe máa lọ pa kókó àti Kwara? Most of the people down part of Eastern Kwara, they are all Muslim. But they are telling you openly, confrontationally, pé àwọn èèyàn kì í ṣe Muslim, wọn ò practice irú Muslim táwọn ń fẹ́. Tí Madam Fúdíò tó gbé wọlé, ẹ rántí pé northern Nigeria, before the arrival of the Fulanis, they were already practicing more Islamic faith. But when the Fulani came, wọ́n ní rárá, wọ́n dẹ̀ eliminate gbogbo wọn, kò gbọ́ bá wọn pàwọ́dà. So ẹ má rò pé Islam tẹ̀yìn nígbàgbọ́. Excuse me, sir. Islamic faith tẹ̀yìn ní ó jẹ àwọn Fúlàní lò. Tí wọ́n yẹn náà fẹ́ o. Ẹ rántí tó ṣẹlẹ̀ ní Turkey. Bàbá Tinubu, I know you know history. Ẹ rántí tó ṣẹlẹ̀ ní Egypt. Look at what is happening presently in Afghanistan. They are taking over and they are implementing their own kind of Muslim Islamic ethics and codes, which banish so many things. Obìnrin ò wúlò mọ́. Ọmọbìnrin kò gbọdọ̀ lọ sí school. And so many horrible things being perpetrated against the citizens of Afghanistan. Ẹ kẹ́kọ̀ọ́ lórí lọ́rọ̀ bàbá. Bí àwọn arábí ò ní jáwọ́ o. Bàbá Tinubu, wọn ò ní jáwọ́. It is now in your court. The ball is in your court. Take a decisive action in the next couple of months. Àwa àgbà ìpadà sílé, you have been, Bàbá. Èmi ò rí pé 2027 máa wà visible. Ṣebí máa ṣe la fẹ́ wọ̀. Ṣẹ́yìn náà, can't you read the handwriting on the wall? Ẹ wo gbogbo check táwọn northern leaders, àwọn Fulani leaders, kì í ṣe gbogbo northern leaders ló wà bẹ̀rẹ̀. Ṣé bá ń gbọ́ pé we the northerners, those are Fulanis. They threat and they will actualize their threat. Wọ́n tún sọ pé wọ́n fẹ́ sọ gbogbo àgbáyé di one religion. Ẹ̀wọ̀n tó ṣẹlẹ̀ ní Britain. Britain tó gbé Christianity wá bá wa. Àwọn sì wọ́n ti juwọ́ Christianity sílẹ̀. Àwọn nǹkan táwọn Fúlàní yẹn fẹ́ yìí, nǹkan táwọn àràbù yẹn fẹ́ gan-an yẹn. Wọ́n wá pa kọ́ṣọ̀ tí wọ́n parẹ́, wọ́n pa
custom yìí wọ́n eliminate it. Everything that has to do with your own tribe is gone. Ṣé bàbá Tinubu ṣé ń gbà tí tẹ́ ẹ bá kú òun bẹ̀ bóyá wọ́n force yìí ni one way or the other ẹ wá bẹ̀rẹ̀ sí rí rẹ pé what you are supposed to have done you have left it undone. Ẹ wá máa gbé ká kò sẹ́ni tó máa kó nobody will see you. Nobody will believe that you now regret will know it will have been too late to cry when the head is off. This is the time you will summon the courage to divide this country. Marry. Yeah. Ẹ má bínú o. Ẹ má bínú o. Ìbá àwọn ìyàwó yẹ ká mú wa ọ̀ẹ́ lókè sọ gbogbo àgbáyé ni one religion. Ẹ̀wọ̀n tó ṣẹlẹ̀ ní Britain tó gbé Christianity wá bá wa. Fúlàní àgbà náà máa arrest. Bí wọ́n bá pa ọmọ Yorùbá kò sí ọlọ́pàá tó máa mú wọn. Bẹ́ẹ̀ bá lọ ìfọ́gbọ́n wọn tún ti pààyàn kan ẹ̀yìn ni wọ́n máa mú. Bó tẹ bá gún Fúlàní ní tẹ gún wọn lábẹ́rẹ́ lásán wàhálà bẹ̀rẹ̀. Gbogbo àwọn àdúgbò yẹn máa lọ kó sí detention. Ṣé ó yẹ kó rí bẹ́ẹ̀ bàbá Tinubu? Now you are there. If you are not there, kọ́ bàbá fẹ́ rí. Báwo ni nígbà rẹ̀ kí ni là ń gbọ́ fáwọn fúnra àwọn bandits wọ́n á lọ sílé ẹnìkan àyàwó ẹ̀ mú láìpẹ́ mo fẹ́ send ẹ̀ sí mi. Wọ́n á wọ ọmọ 14 years 15 years tó beautiful. Wọ́n á ní kó gbọ́ ọmọ kan lọ gbé ọmọ yẹn wá. Nílùú tó lọ́ba tó níjòyè tẹ́ jẹ́ olórí sí bàbá Tinubu. Please wake up now. Please. Àwọn ọ̀rọ̀ kan wà tá a máa ń gbọ́ tó máa ń rùn yàn nú. Èmi ò lágbára. Ẹ̀yin ní kọ̀mándà ìṣẹ̀lẹ̀ yìí lágbára wà lọ́wọ́ lẹ́yìn Olódùmarè ẹ̀yin lọ́ba tó ẹ̀yin lẹ́yìn tó ní agbára. Bàbá ẹ bá wa pẹ̀lú èyí. Àwa Yorùbá we are tired of all these insults. Nínú ilé wa la máa wà dájú. President Bola Ahmed Tinubu, please, I'm pleading with you today. You had everything you want on earth. Even if you go for the second term, it's just a bonus. It's not necessary. Mandela just one term. And he created he did all what he wanted to. Mandela only one term. Bàbá yìí tó wà bẹ́ẹ̀ ni kẹ́ ẹ gbé òun kẹ́ pé ẹ ṣe òun rere pé ẹ wà bẹ́ẹ̀ as president ìyẹn kọ́ ni ìlú wà pé kí lẹ ṣe fún ìlú yìí kí lẹ ṣe fún kí lẹ ṣe fún ìpínlẹ̀ yìí kí lẹ ṣe fún orílẹ̀-èdè yìí nígbà tí ẹ wà bẹ́ẹ̀. Ẹ̀wọ̀n kan Buhari ṣe fáwọn Fúlàní wọn ò lè gbàgbé ẹ̀ lélẹ̀ títí láyé ní Fúlàní máa sọ̀rọ̀ tí Buhari ní rere because wọ́n mọ nǹkan táwọn plan. Ó dẹ̀ execute to the maximum level. Bàbá mo bẹ̀ yín ni. Bàbá mo bẹ̀ yín ni. While you are thinking about ẹ bá wa gbé security ilẹ̀ Yorùbá fún Ìgbòho. Ìgbòho has team. He has his own people tó lè retire tán lè ṣiṣẹ́ yìí. Ẹ̀yin àti Ìgbòho la fẹ́ kẹ́ ẹ ṣiṣẹ́ fún wa. You are the president. Bàbá whatever it will take. Whatever it will cost you, I know it will cost you your life. Please. Ká gbọ́ news burúkú là ń gbọ́. Ẹni tó mẹ́ta àwọn oníyẹ̀ ṣe wọ́n wà níbi lẹ́kọ̀ọ́ àbíkọ́ àbíkọ́ ni wọ́n ń ṣe wọn ní àyè wọn. Àwọn Fúlàní tó ń pera wọn ní Muslim wọ́n tẹ̀ lọ ọbẹ̀ wọ́n lọ bá wọn jà. Bàbá ṣe bá wọn má bá lọ rèé. Kéèyàn máa lọ sí church káyọ̀ lọ gbógun tí wọ́n ń tọ́ wọn ọ̀tá sí wọ́n mú ìyá ọlọ́sùn. Abẹ́rẹ́ ṣẹ́rí ibi tí ò yí ọ̀pọ̀lọpọ̀ sí bàbá ẹ̀jẹ̀ ṣàlàyé ṣẹ́rí Ọ̀ṣun tí wọ́n ń bọ yẹn omi ní Ọ̀ṣun fún àǹfààní gbogbo kò sẹ́ni tí kì í mọ omi o kò sẹ́ni tí kì í lo igi inú ìgbẹ́ nídìí omi. There are various kind of omi. Òjò wà ń bẹ omi inú kànga wà ń bẹ omi odò wà ń bẹ omi òkun wà ń bẹ omi àwọn kéékèèké tó ń ṣàn. Omi is very important. Jesus Christ was baptized with water.
Nama was healed through water. Àkóso tí wọ́n parẹ́, wọ́n gba customs, wọ́n eliminated. Everything that has to do with your own tribe is gone. Ṣé bàbá Tinubu ṣé ń gbà tí ẹ bá kú òun bẹ̀ bóyá wọ́n force yín ni or one way or the other ẹ wá bẹ̀rẹ̀ sí rí i pé what you are supposed to have done you have left it undone. Ẹ wá máa gbé ká kò sẹ́ni tó máa kó nobody will see you. Nobody will believe that you now regret will know it will have been too late to cry when the head is off. This is the time you will summon the courage to divide this country. Why regionalism could work? Because even if you create regionalism, we still belong to the same country. These people still have the right to trample, to carry their cattle and cows into our country. And to every region. Very structuring. Ó fọlọ́run bẹ̀yìn bàbá Tinubu. Mo fi lédùmarè ọba mo fi bẹ̀yìn. Mo forí àwọn ọmọ kéékèèké tí wọn ò mọ nǹkan kan. Ewu títà mara bí n pa. Wọ́n mú ìyá oníyàá nìbàdàn. Arúgbó for that matter. Wọ́n rí èpo ẹ̀ kì í ṣe pé wọ́n bá tún mí dín. Wọ́n fapá dá ẹ̀yà. Wọ́n ṣe ṣàdédọ̀ bí wọ́n tún dún bú ẹ̀. Wọ́n lọ sí police station. Mo jọ pé ẹ̀ gbọ́ ọ̀rọ̀ àrífín ọ̀rọ̀ ìwọ̀sí ọ̀rọ̀ tí ń rùn yàn nínú tí wọ́n ń sọ. Àwọn ọmọ olókùn wọ́n lọ sí Ìyágàn kú police station sọ fún wọn pé ká lọ mú fọ́tò ibi tá ti dún bú ìyá ibi tá ti ń bàṣọ ká lọ yà sí ẹ̀ka mu wa correct no case nílẹ̀ Yorùbá. Ṣé àlè ṣe yẹn nílẹ̀ náà bàbá? Nígbà tó kí níwọ̀n yìí òkú tí wọ́n pa tó jẹ́ Fúlàní ló pa wọ́n fẹ́ lọ gba òkú wọn àwọn ọmọ olókùn wọ́n ní ká lọ mú 75,000 wá. Ṣé kí ni báwo lè ṣe rìn náà báwo ló ṣe sound létí? At the detriment of your own people Fúlàní dem so fi wá gbá ball here and there and nobody can talk. Mo hope the new Inspector General of Police will be very decisive this time around because when tó lọ yìí níṣẹ́ kíkẹ́ tó ṣe for the 3 or how many years tó fi wà bẹ́ẹ̀ rí kíkẹ́ ìyẹn ẹgbẹ́ tó kún yẹn Káyọ̀dé ẹgbẹ́ tó kún nothing. Káwọn àwọn DPO dẹ̀ máa pàṣẹ fáwọn ọmọ Yorùbá máa lọ report Fúlàní àgbà náà máa arrest. Bí wọ́n bá pa ọmọ Yorùbá kò sí ọlọ́pàá tó máa mú wọn. Bẹ́ẹ̀ bá lọ report wọ́n tún ti pa yẹn tán ẹ̀yìn ni wọ́n máa mú. Kò tẹ́ bá gún Fúlàní jẹ́ gún wọn lábẹ́rẹ́ lásán wàhálà bẹ̀rẹ̀. Gbogbo àwọn àdúgbò yẹn máa lọ kó sí detention. Ṣé ó yẹ kó rí bẹ̀rẹ̀ bàbá Tinubu? Now you are there. If you are not there, kọ́ báwo la bẹ̀rẹ̀? Báwo ni nígbà rẹ̀ kí mi là ń gbọ́ fáwọn Fúlàní àwọn parties wọ́n á lọ sílẹ̀ nìkan ìyàwó ẹ̀ mú láìpẹ́ mo fẹ́ sẹ́ẹ̀dẹ̀ sí mi. Wọ́n á wọ ọmọ 14 years 15 years tó beautiful. Wọ́n á ní kó gbọ́ kan lọ gbé ọmọ yẹn wá. So beautiful. Tó lọ́pàá tó níjò ìtẹ́ jẹ́ olórí sí bàbá Tinubu. Please wake up now. Please. Ṣé bàbá ń sùn ni? Ẹ gbọ́ ṣé bàbá ń sùn ni? Ibi ò lágbára. Ẹ̀yin ni kọ̀mándà ìṣirò ẹ̀yin lágbára wà lọ́wọ́ ẹ̀ lẹ́yìn Olódùmarè ẹ̀yin ló bá tó ẹ̀yin tó ní agbára bàbá ẹ bá wà pẹ̀lú èyí. Àwa Yorùbá we are tired of all these insults. Nínú ilẹ̀ wa la máa wà dàtí. President Bola Ahmed Tinubu, please I'm pleading with you today. You have everything you want on earth. Even if you go for the second term, it's just a bonus. It's not necessary. Mandela lost just 1 term. And he created he did all what he wanted to. Mandela lost only 1 term.
bàbá yìí tó wà ń bẹ̀ nìyẹn kẹ́ ẹ gbé ohun kẹ́ gbélé ayé ṣe ohun rere pé ẹ wà bẹ́ẹ̀ president ìyẹn kọ́ ni ìyìn tó wà pé kí lẹ ṣe fún ìlú yín kí lẹ ṣe fún kí lẹ ṣe fún ìpínlẹ̀ yín kí lẹ ṣe fún orílẹ̀-èdè yín nígbà tẹ́ wà ń bẹ̀. ẹwù nǹkan tí Buhari ṣe fáwọn Fúlàní wọn ò lè gbàgbé ẹ̀ lénìí títí láì ní Fúlàní máa sọ̀rọ̀ Tinubu Buhari rere because wọ́n mọ nǹkan táwọn plan. Bàbá Tinubu náà ti ṣe. ó dé execute to the maximum. wọ́n ṣe títì náà wọ́n ti ń ṣe títì yẹn. bàbá mo bẹ̀ yín. wọ́n ṣe express tó ń lọ látàbújá wá sí Èkó. kí lorúkọ ẹ̀ náà wọ́n ṣe nǹkan àwọn náà ṣe nǹkan kan. now àwọn fóònù tó wọlé yẹn wọn ò ní fẹ́ jẹ́ kí ọ̀rọ̀ bàbá wa yìí kí bọ̀ ibi tá a gbọ́ dé yẹn màá wá sọ̀rọ̀ lé lórí. Mo rò pé gbogbo wa láti mọ ibo náà ti ń bọ̀ níbo ni wọ́n ń lọ gangan. Gbogbo tó di pé mi fẹ́ sọ ètè mi fẹ́ sọ lé lórí ẹ jẹ́ kí a sáré gbọ́ àwọn fídíòs yìí ká lè mọ̀ wípé ẹ bá ti gbọ́ pé a ti wọ one chance àwa ni second class nínú Nàìjíríà. A ti ṣe kí ni a ti wọ one chance àwa ni second class nínú Nàìjíríà. Bàbá Bọ́lá Ahmed Tinubu wọn ò bá lọ lẹ́lẹ́kejì o wọn ò bá má lọ lẹ́lẹ́kejì o torí wípé kí ni bóyá kò sí àwọn àgbààgbà ní ilẹ̀ Yorùbá ni o who knows bóyá àwọn ọmọ bó ṣe ń play politics ni o who knows bóyá nǹkan yẹn ti dàrú gan torí pé àwọn Fúlàní àwọn ò ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ nǹkan tí àwa ń rí wọn ò ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ àwọn ọba tá à ń pè yìí àwọn ìjòyè tá à ń pè yìí àwọn Fúlàní ti ní pílàní wọn kò ń ṣe nǹkan 50 years ago ìgbà wo lọ ní ọfífẹ ìgbà wo lọ ní oṣù ẹdínbẹ kí lọ ní bá lórí ìtẹ́ ju pé bóyá bó ṣe ń jọba bó ṣe ń ṣe or something like that because wọ́n ti gbàgbára kúrò lọ́wọ́ àwọn ọba kò ń ṣe bóyá wọ́n jẹ́ oní politics àwọn tó lè jẹ́ oní politics dẹ̀rẹ̀ ṣáà ní wọn ṣá tábà sọ pé òkè ká wò ó láti orí gọ́vnà ni because tó bá fún àwọn gọ́vnà lówó àwọn gan ò ní fi owó lẹ̀ nígboro àwọn tó ní kó fún wọn lówó gan wọ́n máa pè mọ́ra wọn lọ́wọ́ bá ṣe ń bá bàbá Tinubu tá à ń fà wọn lọ́tùn lósì torí pé bàbá Tinubu náà kọ́ àwọn náà kọ́ ló ń lù Nàìjíríà gẹ́gẹ́ bí Aisha Tinubu bó ṣe lọ́gun bọ́ síta wípé ọkọ òun kọ́ ló ń rù gbogbo àwọn kinní ó ti kọ́ sílẹ̀ ó ti wà nínú terms and conditions àyàfi tó bá kó lọ ní nínú brain yìí sì tí ọkàn wa máa fi balẹ̀ ká máa fi mọ̀ wípé second sitting second sí ẹ máa sọ bẹ́ẹ̀ pé ẹ má jẹ́ òjábọ́ tán o kò ṣe city sí ni ẹ má pè tán wípé second sitting sí tó máa pè tán fún yín gbà yín because bóyá àti ẹ̀ ń ṣe second rárá bóyá àti ẹ̀ kò tiẹ̀ sí nínú dictionary wọn bó ṣe lè wà ká ẹ̀ṣẹ̀ tó máa dunra wa nínú pé second wípé kó pín yẹn ẹ jẹ́ ká gbọ́ nǹkan tí àwọn ẹni méjì ẹ jẹ́ ká gbọ́ nǹkan tó sọ. Hausa person I tell this shit to wants to argue with me. They say it's not going to. They are vehemently against this. So I need you to understand. I need to ask you, how will Nigeria as a fucking country compete with the likes of Ghana, South Africa, Malaysia, Singapore, Indonesia, when the northern Nigeria is part of Nigeria? The most fucked up thing I'm going to have to say as a Hausa man is, for Nigeria to advance, they have to get rid of Hausa. They have to get the north Nigeria, it can never work. This is a sad, sad realization that it can never work. Like, this is insane. And I am Hausa. This is fucking crazy. Wait, let me show you something. Right here, this is attestation of citizenship from New York. As you can see, I am from Shanono local Gwamang in Kano State. I am as fucking northern Hausa as it fucking gets. I am as Abuki as it could possibly fucking get. And I am saying, Nigeria, to win, to compete on the global stage, Nigeria will have to get rid of the North. It will not happen with my people are actively holding this country back. It is so fucking insane. Ẹ jẹ́ ká túbọ̀ nǹkan tí ẹlòmíì sọ.
àwọn tí wọ́n kàwé tí wọ́n dẹ̀ wà lórí òtítọ́ ó mọ nǹkan tó rí lè ń ṣẹlẹ̀. Ọmọ Babangida bí nǹkan òun ni bọ̀bọ́ tó sọ̀rọ̀ tán yìí, tí ò bá jẹ́ ọmọ Babangida ó jẹ́ kan lára àwọn former president ní Nàìjíríà, bọ̀ Amẹ́ríkà ló ń bèèsì sí. Irú lady tí mo fẹ́ gbé wáyé náà I'm pretty sure kò bèèsì sí Nàìjíríà, kò yé yín sìn, bọ̀ báwo la fẹ́ ṣe gangan, báwo la ṣe fẹ́ ṣe. Ẹ̀yin tèmi báwo ni o ṣe wá o, ẹ̀yin tẹ́ sọ wípé Donald Trump, lẹ́yìn ìgbà tí Donald Trump lóun ń bọ̀ tí ẹ tún jubilate gan wípé ó ti dé, kò máa ń ṣe àtáàkì 4 ló tún ti lọ lẹ́yìn ìgbà yẹn. A lọ fi wá ṣe politics ní sẹ́yìn, tí ì gbọ́ tàbẹ́ dáhùn, ṣe já sí ni tàbẹ́ já sí ẹ kàn ń pretend wípé ẹ já sí, ṣe dámọ̀ tàbí ẹ dámọ̀, ẹ mú ẹni tó fẹ́ fi yé yín, wọ́n tún láyé yín tán, ẹ tún sọ pé ẹnu rùn. Láti ọjọ́ yẹn almost every day òun lọ fi ń kárí atrocity tán ṣe almost every day tí ò dẹ̀ sí àmọ́ rí nǹkan kan ó ṣì ń bọ̀ jẹ́ ká sáré gbọ́ nǹkan tí lady yìí sọ. Some Fulani content creators will stage this video and say I'm being sponsored by, I don't know, I'm being this and that. I'm not a Fulani. I'm a Fulani 100%. You can go and investigate my ethnic background. I'm a Fulani girl, okay? And I want to say that put Fulani in power at your detriment. At your detriment, okay? And Ghanaians understood this fact. This is why they didn't allow them to be in strategic positions of power. They limit the kind of power. Of course, they involve them in politics and all that, but they don't hold significant amount of power in Ghana. And that is why they're angry. They're not angry because, no, they're angry because Fulanis are not in a strategic position of power. Come and check the northern Nigeria where they hold significant amount of power. Look at the atrocities that is happening. And they are the one causing it all. Okay, go to the south. The southern Nigeria is not infested with banditry and massacres because Fulanis are not in power there. They are powerless there. They are there, but they don't hold any power there. And some people are saying Sankara is a Fulani because Sankara was a Fulani. Look at the atrocities they are causing in Mali. Look at the atrocities that, if not for Traore who came and decided to stop them. Look. So yes, Fulanis are good when you when you don't allow them to be in strategic position of power. They're peaceful, lovely. All right. The greatest sabotage you can ever do for yourself, especially the South, I'm talking to you now, is to allow Fulanis to come, and they will come in the name of Islam. Okay. This is what happened to the North. This is the strategy that Danfodio used, and they want to use that same strategy in Southwest. All right. They will say, oh, we are of the same, the kind of Islam that Fulanis are practicing is not the one that you're practicing. No. That is why your side is peaceful and our side is chaotic. The recent massacre that happened in Kwara North, in our Waro community, it was Islam. They came and they came to the community and said, okay, we want to preach Islam to do in a Muslim community. Are you joking with me right now? Are you kidding me? So yes, powerful Fulani entities are the problem. Bye. Wọ́n dẹ̀ tún ti bò wá, wọ́n tún ti fi ẹ̀sìn yẹn náà, wọ́n fi wọlé sí wa lára ní gbogbo ilẹ̀ Yorùbá sìn. Gbogbo àwọn ìmáàmù tó ẹ̀ṣẹ̀ yíyan sìn, a wá fi orúkọ Yorùbá kan ara fi sí láàrin orúkọ. Ẹ lọ wo ìtàn wọn, ẹ lọ wo background wọn, ẹ máa rí wípé Fúlàní ni wọn. Wọ́n ti wà ní gbogbo. A níbo ni àwọn ọmọ Yorùbá wà? Aláàtì ẹ̀ ń ṣe second sí. Ẹ má pè tán.
àbóyá tọ̀dù ni o bóyá fọ́ọ̀tì la wà ní o Ọlọ́run nìkan ló mọ̀ ṣe rí níbi tí ọ̀rọ̀ yìí dé nǹkan tí bàbá wa sọ wípé ẹ pín nǹkan yìí ẹ dọwọ́ bò ẹ pín bọ̀ wípé another 4 years kò sígbà tí Nàìjíríà tí ò ní padà di bí Afghanistan àgbàládùúrà bẹ́ẹ̀ o àṣẹ níwúre bọ̀ igi gogoro má gún ni lójú òkèèrè la ti ń wò ó látòkèèrè rẹ lójú jíjìn ló ti mẹ́kún sun ẹ forí jì mí tí bá ti padà dà níbi tí ọ̀rọ̀ yìí dé bọ̀ ọlá wípé àwọn tí àwa ní àwọn tó jẹ́ wípé nǹkan tí àwọn fẹ́ jẹ ẹ wo Mandela bí ọ̀rọ̀ tí bàbá wa sọ ẹ wo Mandela wípé one time ló ṣe bí ọ̀rọ̀ tí àwọn kan sọ wípé bàbá Bọ́lá Ahmed Tinubu ti mọ nǹkan tó fẹ́ lọ bá ń bẹ̀ it's not new kò ń ṣe pé bóyá ó new bó ṣe mọ̀ wípé tá bá sọ pé bàbá Bọ́lá Ahmed Tinubu ó smart ọpọlọ wọn ń jà ṣe mọ̀ pé wọ́n ti kọ́ àwọn kan náà ń kọ́ wọn níṣẹ́ irú lèmi Àtíkù àti Òbí ń sìn ṣe mọ̀ pé àwọn náà ò ní gbà gbogbo ọ̀nà lọ́ máa fi máa sponsor allegedly lọ́ máa fi máa sponsor àwọn agbésùmọ̀mí yẹn torí wípé kí ni àwọn náà fẹ́ make sure pé àwọn ba ìjọba yẹn jẹ́ fire to fire ló fi ń ṣe fúnra wọn bọ̀ àwọn fi ń pa ti mẹ̀kúnnù àwọn fi ń pa lára ni àwọn tó tún wá pè ní gọ́vnà náà àwọn tó ń pè ní ará ìlú tí ipò tó yẹ kó tún fi tún ìlú àdúgbò ṣe àwọn ò tún wá ṣe táláṣẹ báwo ló ṣe rí báyìí eléyìí ló ń pè ní wípé ilé ayé ò ṣe gbé ọ̀run ò ṣe bínú lọ ẹ jẹ́ ká sáré gbọ́ nǹkan tí. Well, I tell you that this Nigerian government, that they are bastard and they know what they are doing. You remember this primary school today where you won't vote? This is a polling unit. See the primary school zinc. Come this side. Come here. They show the school. See up of the roof. Stand for that side. Stand for that side. See the roof. See the school roof. See where they vote. Everybody got out. Zoom that fence. See the school environment. Huh? Now, you remember here today. They know they come here, government know they come here. But today when they want votes, they come here. Carry you go, guys. Go move. I dey come, I dey do something, I dey come. Now, mo rò wípé gbogbo wa la rí ìjọba tá la fẹ́ pè gangan. A sọ wípé wọn ò ṣe bóyá nínú nǹkan bíi 100 tó bá ń ṣe bíi 20 wọ́n wá máa ṣe bíi wípé bó ti ń bọ̀ kán wá máa ṣe lọ tó tún di bíi 30 ìbò fẹ́ súnmọ́ wọ́n tún ti bẹ̀rẹ̀ sí ní máa pín ráìsì ńsìn báwo ni ìgbésí ayé ìbáwo ló ṣe lè rí kí lẹ rò pé a tún lè ṣe ta ló lè gbà wá sílẹ̀ Chief Sunday Ìgbòho wípé a mà dúpẹ́ Ìgbòho dé Ìgbòho wọlé dé security tán tún wá béèrè ńkọ́ o security tán béèrè tàbí ṣé gbogbo ilẹ̀ Yorùbá tó ń sọ wípé wọ́n ti wọbẹ̀ kẹ́ lè mọ̀ wípé àwọn pípò yẹn mọ̀ nǹkan tó ń ṣe ní àkótán l'opinion ti tèmi because wọ́n ní tabaníkà wò ó láti ilẹ̀ nǹkan tó ń ṣẹlẹ̀ pẹ̀lú bàbá wa Bọ́lá Ahmed Tinubu ẹ máa rí nǹkan tí Buhari tó ṣe ẹ wo nǹkan tí bàbá Bọ́lá Ahmed Tinubu ń ṣe ṣé tó máa sọ pé bàbá Bọ́lá Ahmed Tinubu kò ń ṣe ọmọ Yorùbá ṣé ká fi ọ̀gá ọlọ́pàá ká fi ṣe ọ̀gá ọlọ́pàá
ṣóun ní nǹkan tó wà ń bẹ̀ ṣé ká fi ṣe ọ̀gá ká fi ṣe adarí àwọn àmì ṣóun ní nǹkan tó wà ń bẹ̀ tàbí wípé kó ṣe nǹkan kó gbégbèsè mo máa ń tẹnu mọ́ mo ní kó fi Nàìjíríà ṣe the most champagne tó wà expensive jù ní gbogbo àgbáyé kan sọ Nàìjíríà dà tó bá bọ́ sọ́wọ́ àwọn Fúlàní yẹn torí wípé kí ni ọmọ yìí nǹkan ọmọ lẹ́lẹ̀ ni wọ́n tí ò ṣe jẹun pa ọmọ àtàpàtà dìde. Conclusion tèmi ni pé mi ò feel pé bóyá bàbá Bọ́lá Ahmed Tinubu bóyá ni o mo rò bẹ́ẹ̀ ni pẹ̀lú gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ẹ wo ọjọ́ tán láwọn èèyàn 200 tó kú ṣèwọ́jọ́ kejì ni bàbá Bọ́lá Ahmed Tinubu lọ síbi wedding who does that? Àwọn ìlú tó lè sa àwọn ìlú òyìnbó yìí Obama nígbà kan èèyàn ẹyọ kan ṣogbé èèyàn méjì lọ pa ní state kan l'Amẹ́ríkà ó wà lọ́lídé ó submit rẹ̀ síbẹ̀ within 8 hours ló balẹ̀ síbẹ̀ ọ̀pá èèyàn 100 o ọ̀pá èèyàn 50 o holiday ló wà o gbọ́dọ̀ tiwa èèyàn yìí kò jẹ́ nǹkan kan èèyàn ti di ó mà ṣe o bọ́ wẹ́ àwa ṣe kí ni a gbìyànjú a try a ṣagbára wọ́n ní do your best and leave the rest ibi tọ́rọ̀ yìí wà nìyẹn sè ẹ wo the horrible one ó ń kó àwọn èèyàn sè ó ní òkè àwọn ọ̀fẹ́ owó mọ́ ẹ mú àwọn ọmọ tó bá jẹ́ virgin àwọn ni kẹ́ fi wá gba àwọn tabako bóyá bíi 10 làwọn fẹ́ ní o bóyá bíi 8 làwọn fẹ́ ní o ẹ̀yin ìjọba ẹ̀dẹ̀ ló ń bá wọn negotiate ẹ̀yin ìjọba ẹ̀dẹ̀ ń bá wọn pípù yìí lọ negotiate ẹ̀dẹ̀ bá wọn pípù yìí lọ negotiate tí àṣírí ńlá tó tú àwọn ọmọ bíi èyí tó kó lọ ní north àwọn bíi 200 ṣé bá kó ogun wọn dá sílẹ̀ because wọ́n lọ́bì pẹ̀lú wọn ni private jet ló fi lọ fún wọn ní owó ló fi lọ san owó tó fẹ́ tó fi lọ san fún wọn àwọn tó fi sílẹ̀ kò sí àpá lára wọn owó ló fi wọ́n sílẹ̀ o ó yẹ wá sọ fún mi báwo ni àwọn pípù yìí báwo lágbára ò ṣe ní máa gùn wọ́n báwo náà ṣe ní yí nǹkan yìí ká àní kí ni ká ṣe Ìgbòho lòun ti dé ó ní yes ó ní mo dé tán ó ní ẹgbẹ́ kínní yìí wá ó lèmi ló kàn ẹgbẹ́ kínní yìí wá ká wọnú igbó lọ ká jọlọ kò wọ́n lójú ó lẹ́yìn bàbá mi tí n bá fi mí sílẹ̀ tí mi bá lọ kò wọ́n lójú ẹ tún mi mú tàbí kẹ́ pa mí. èyí la máa fi mọ̀ wípé ẹjọ́ lọ́wọ́ nú because tó bá jẹ́ pé bóyá bó ṣe ń káwọn pípọ̀ yìí lára tó a ní nǹkan tó wà nílẹ̀ ìgbọ́n tó pin àwọn èèyàn tó wà ní kí lorúkọ ẹ̀ náà tó wà ní èmi ní ilẹ̀ Ìgbò lọ àwọn náà ní àwọn èèyàn bí Ìgbòho tẹ́lẹ̀ negotiate pẹ̀lú tẹ́ bá mọ̀ ìpágbára yín ò ká èyí tẹ́ fi lọ́bì pẹ̀lú àwọn eléyìí contract lẹ fẹ́ gbé fáwọn eléyìí contract lẹ fẹ́ gbé fáwọn Ìgbòho kò dẹ̀ ń ṣègbówó nìkan náà ló wà nílẹ̀ Yorùbá contract lẹ fẹ́ gbé fún wọn kò torí pé jù lọ́wọ́ nú. ìyá bàbá mi ẹ̀gbọ́n mi àtàbúrò mi mo kí wa wípé akóbójú ọjọ́ ṣe rí mo kẹ́yìn ìyá mo kẹ́yìn bàbá mo kẹ́yìn ẹ̀gbọ́n mo kẹ́yìn àbúrò èmi ọmọ yín náà ni olólùfẹ́ yín ààyè ọpẹ́ ìyọ̀ṣẹ́yọ lọ́nà sí yín náà ní agbára lọ́wọ́ àṣẹ̀dá ààyè ọpẹ́ máa ń fún wa lórí ọmọ lórí ìdáwọ́lé wa òun lààyè ọpẹ́ òun ló máa fi máa yọ fún èmi àti yín nígbà la máa dá ètò tèmi dúró sí lọ́jọ́ títí òní ẹ má gbàgbé láti bá wa subscribe tó bá jẹ́ nígbà àkọ́kọ́ ẹ dẹ̀ má gbàgbé láti bá wa tẹ like ẹ má gbàgbé láti fi comment yín náà sílẹ̀ torí wípé àwọn nǹkan tí a change lórí ìkànnì wa a ní ìdíkẹ́ ràn wá lọ́wọ́ láti bá wa ṣe àìjẹ́ bẹ́ẹ̀ kọ̀ mọ́ dúró sójú kan náà ni ẹ̀yin náà lè ràn wá lọ́wọ́ for now kí YouTube lè fi tàrí
ọ̀nà wo lẹ lè fi ràn wá lọ́wọ́? Kẹ́ comment, kẹ́ tẹ like, kẹ́ dẹ̀ bá wa pín. Ọ̀nà tẹ́ lè fi ràn wá lọ́wọ́ nìyẹn. Ẹ ṣé gan ni. Mo mọ̀ pé lágbára lọ́wọ́ Ọlọ́run a ní dẹrú lórílẹ̀-èdè yìí, orílẹ̀-èdè tó ń pè ní Nàìjíríà. A ní dẹrú ńbẹ̀, but ọ̀nà tá a fi ní di ẹrú yẹn, Elédùmarè á mú wa jáde nínú oko ẹrú yìí. Mo kí wa lẹ́ẹ̀kan sí i, kú lójú ọjọ́ ṣe rí. God bless you. Peace. One love. Bye for now. Ire o, ire gidi wa. Ire o, ire gbangba. One love. Ẹ káàbọ̀ sórí àgbàgbé Very Dark Lady Zabby Ọ̀gá Ńlá TV tó fohùn balẹ̀ sí ètò ilẹ̀ wa nípa òṣèlú, ìgbéyàwó àti àṣà Yorùbá lọ́lọ́kan ọ̀jọ̀kan. Oríṣiríṣi lẹ́mọ̀ bá pàdé lórí ìkànnì Zabby Ọ̀gá Ńlá TV. Bẹ́ẹ̀ ṣe ń wọlé ẹ yá bá wa pín kó kárí ilé kó kárí oko. Very Dark Lady Ọ̀gá Ńlá TV, ìtúsílẹ̀ ọpọlọ àti ìtúsílẹ̀ ọkàn la dúró fún.